àkùkọ ọ̀dájú ló jí ní kùtù hàì ó ní kùkùrú nkúkù ó ní mo bọ́ lọ́wọ́ òsì mo bọ́ lọ́wọ́ àṣírí mo bọ́ lọ́wọ́ àfààtó àmúbọ̀ ayé ǹjẹ́ mo kí lákọ lábọ̀ mo kọ́kùnrin mo kóbìnrin ẹ̀kọ́ ajálẹ̀ là kátàná àgòyà lákérò ọ̀nà káráólé là kọ́sọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ là kọ́ba aládé lórí ìtẹ́ mo kí gbogbo ládéládé nílẹ̀ kóòtù òjíire kábíyèsí o bàbá wa ikú babayeye mo kí bàbá wa onírèsà ẹ̀gbá alákínkọ́ kábíyèsí bàbá olúbàdàn tilẹ̀ ìbàdàn ṣọ̀ún nílùú ògbómọ̀ṣọ́ mo fi ti gbogbo àwọn yìí mo fi kí gbogbo ládéládé mo fi kí gbogbo lọ́balọ́ba mo fi kí gbogbo lóyèlóyè mo kí gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì tọ́ èmi náà tó rí mo tó sẹ̀ǹgẹ̀sẹ̀ lórí ètò lénìí ẹ wò ó ètò ìní ó ṣe kí ni ó gara tán ètò ìní ṣe kí ni ó gara tán èmi nìkan kọ́ ni mo wá sórí ètò lónìí èmi àtọmọ ìyá mi ẹ̀jẹ̀ mi àbúrò mi àǹtí mi ìmùlẹ̀ mi òkòtó kí àwọn èèyàn lórí ètò. wọ́n ní ẹkú lè là kára lé o ẹ káàbọ̀ ńlá kérò ọ̀nà ọ̀jàre èmi kí gbogbo lọ́balọ́ba nílẹ̀ kóòtù ọ̀jìbí èmi kí gbogbo sàràkí nílẹ̀ kóòtù ọ̀jìire mo kí gbogbo àwọn àlùfáà ètè ẹgbẹ́ mọ́kànlẹ̀ tẹ́ ẹ fi ń kọ́ kéwú mo kí gbogbo ẹ̀yin àfáà mo kí gbogbo ẹ̀yin pásítọ̀ ọ̀jàre gbogbo ẹ̀yin mo kí babaláwo mọ́rọ̀ ojú kókó àbẹ́tò dákúndàbọ̀ tí wọ́n ń ṣe ní èmi náà lògùn tó lóun àdùn tí gbére káyé bẹ́ẹ̀ mọ̀ mi bẹ́ẹ̀ bá ti gbòdì Ọ̀yọ́ ilé ẹ̀ lọ bèrè ọmọ tí ń fẹnu kọrin bẹ́ẹ̀ mọ̀ mi bẹ́ẹ̀ bá ti gbòdì Ọ̀yọ́ ilé ẹ̀ lọ bèrè ọmọ tí ń kọrin fọ́ba mẹ̀bí kọ́ ẹlẹ́rìn mi lẹ́nu mímí gbọ́ ẹlẹ́rìn mi lẹ̀ wọ́n fa èmi náà lògò tó ló máa dùn tí gbére káyé. ògbérè ìní wọ́ọ̀dì àkàrà ẹ̀ sunkún ẹ̀kọ́ ní ojú sunkún rẹ̀ sókèrè èrèdè ìbànújẹ́ òní báwọn lọ sóde ìbànújẹ́ ibi tí a kógi sí ni gé títà igi ìtànnú gbó ọpọlọ rí òní ìjọba ẹ mọ̀ pé mo sọ ọmọ lẹ́tọ̀ òní lónìí ó ṣe kí ni ọ̀gàrà tán ó gbéra tán mo ti mọ sọ tipẹ́ mo lájí ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan ṣẹ̀tìrì ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ló fi kọ́lé rẹ̀ sọ́tọ̀ ó bí wọ́n sọ lọ́tọ̀ lórí tọ́ ẹ jẹ́ kí n kán lágbá mi ètò tó rà àrọ́jọ́ mùsùlùmí lókun mú kí gbogbo ẹ̀yin fans mi lókè òkun lágbára Ọlọ́run ò ní fòkó yẹn ránṣẹ́ sílé ní délé kẹ́ẹ̀kàndí lágbára Ọlọ́run àgbéga ìlọsíwájú a máa jẹ́ ti yín àrùn COVID-19 kò ní kàn yín kò ní kan ọmọ yín kò ní kan gbogbo wa kò ní kàn yín olólùfẹ́ mi tọ́ ibo là ń lọ lénìí àkọlé mi ọ̀hún lágbára díẹ̀ mo ní secret of Alhaji Kwam àti kábíyèsí ikú babayeye lórí Mayegun ẹ̀rí pé Mayegun dáǹkan lẹ́tọ̀ pọ̀ gan ọwọ́ fọ́nká àmì tó lókìkí jù nù àti COVID-19 yẹ bá ló lógo bíi COVID-19 àwọn òkà ìgbógun ti èsì déyàn máa fi tọrọ ni ṣùgbọ́n ògùn tó kárí ayé ni bẹ́ẹ̀ náà lọ́rọ̀ bàbá wa kábíyèsí ikú babayeye ẹ má jẹ́ ó yà yín lẹ́nu bó ṣe yẹ kórí náà nù òkòtó jájọ fẹsẹ̀ kan dáàfin ikú babayeye ọ̀yà gbéra. mo ní ẹjẹ́ àjọ máa bọ̀ wá kálàáfin adé mi ó agídí ìbejì ti fi jóná mọ́lẹ̀ àmọ́ pé abájọ wọ́pọ̀ ẹnìrẹ́ ní kọ́ alábàjá káìlẹ̀ Ọ̀yọ́ dùn jó ìyọ̀dún dúró Aláàfin Ọ̀yọ́ kúkú jó Aláàfin oníbímọ kan mọ́ wọ́ ọlọ́ọ̀lọ́lá kiri ọba Ọ̀yọ́ òbí yàn kán lọ́rọ̀ ẹ̀ sàṣìgbà àṣìgbà lóhun òbòdì ọjọ́ jẹ́ ajíṣe bí ọjọ́ láàárí ìran bàbá yóò ní ṣe bí ìbàbẹ̀ nìkan ọ̀kan àtàndá pankopì ẹkùn ọmọ bírò ń kẹ́ wọ́n bàjá wọ́n bà rẹ́ èèyàn tó bàbá rẹ́ pẹ̀lú olúwa rẹ̀ ojúnù ní pátá fún ẹ̀kún nkaka tí kájà lẹ́nu dùndún l'Aláàfin Ọ̀yọ́ kúkú jó ẹ mọ̀ pé Ọya nírú náà ọ̀pẹ̀lẹ̀ nírú ta ẹ̀kan bọ́yà ajá níṣẹ́gbó lóníṣẹ́ rẹ̀ àtọ̀dá má pẹ́ mi mọ́ má wọ́ mi mọ́ ojú rẹ̀ ò ṣe wò ní ọ̀kan sọ ní ọ̀gán ṣe jẹ́ ọmọ pé apágbé o bí Ṣàngó bá pa ní àgbàgbé o bí Ọya bá pa ní àpàgbé ní jẹ́ ọmọ pé bí Ṣàpọ̀nná bá pa ní àpàgbé ní ẹni láìwọ́ látọ̀ dáná wọ́n gbogbo ọ̀tọ̀ dáná kò mọ́ pa mí fún mi ẹ̀pọ̀ ọmọ kú ni ó ti kó lè pa ọmọ àrùn táwọn ò lè ṣe àkóbá ní ọmọ àdábà òde àdábà alẹ́ ní ọmọ àkóbá òde àtàndá dákun mọ́ wọ́ mi mọ́ ebójú rẹ̀ ò ṣe wò ní. ògbèrè ọ̀kàrí bí bá tú alẹ́ ọkọ̀ etí mo fẹ́ yọ lò gangan nù kábíyèsí ikú babayeye bàbá ni wọ́n ń kì ní ọmọ kú
ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ọmọ àdábàálé ọmọ àtìmóòde ikú tí pa bàbá tí gbé lérí ọmọ wọ́n wá díẹ̀ tí wọ́n rí lè rí ẹ má rò pé nǹkan bu Aláàfin gbogbo ẹni tẹ́ bá rí tí ń sọ̀rọ̀ Aláàfin tí bá ń gbé Aláàfin olórí ibú ni kódà wọ́n ń kí ni wàhálà ẹnu rẹ̀ ọmọ dùn sí ni ẹ ń kí ni owó bàbá Akíìmù ọlá bàbá Fọláṣadé ẹ ń kí ni torí inú oríkì rẹ̀ ló wà inú oríkì Aláàfin ló wà tẹ́ bá gbọ́ tí wọ́n pé ọmọ òfò ọmọ àdánù ta ló lè gbà kí wọ́n pò mẹ́ oríkì rẹ̀ ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń kírun tẹ́ bá rẹ́nìkan tó gbé Aláàfin oníkìníkà ẹ̀ ń kí ni wàhálà ẹ̀ ń kí ni inú rẹ̀ ọmọ dùn bẹ́ẹ̀ lórí rẹ̀ ọmọ wú sí torí pé àkàndá Elédùmarè ni àkàndá Elédùmarè ni wàláhì tàláhì sọ́nàbíláhì làṣẹ láwà ju gbogbo ẹ̀ lọ tá a bá ń sọ̀rọ̀ Aláàfin ikú babayeye kábíyèsí tilẹ̀ Ọ̀yọ́ kábíyèsí àgbà ọba ńlá tí gbàdọ̀bálẹ̀ ọba ńlá tí fọba jẹ ikú babayeye aláṣẹ òòṣà ẹ wo ẹjẹ aṣọ díẹ̀ ká mẹ́nu kúrò ńbẹ̀ ni etí mo kàn fẹ́ yànnàná lónìí nǹkan kéékèèké ni. Òjó sọ ti gbàgbé ni orí pé orí tó máa dọ́gba inú àgógó dé ní tiwa ọrùn tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ sọ̀rọ̀ rántí pé inú àgógó idẹ iná ni èjìká tí ó wọ ọmọ sáàdì àgọ́bà ti dànù yanran àtàndá lórí ti dáadé ọmọ pé ẹkùn ọmọ bíròǹkẹ mò ń pè ń fa ọmọ Aláàfin Ọ̀yọ́ tó bímọ mẹ́ta tí mẹ́ta òun sì jọba àṣìgbà ọba ni Adéyẹmí Àtàndá ọba ni tẹ ìwà dórí láìwọlá Àtàndá tAláàfin Ọ̀yọ́ tó ní jẹ ọba lọ́yọ̀ọ́ lé ọba lọ́yọ̀ọ́ dé ọba lọ́yọ̀ọ́ gbòho Ọ̀yọ́ ẹ̀yìn dì méjì ọmọ tẹlẹ ọmọ múdàmúrà àti ìràgbẹrù ló jẹ. ògùdó ìníwọ̀n ti ọ̀kàrẹ̀ ikú babayeye nù aláṣẹ òòṣà ó jura wọn lọ ọmọ rí igbá yàtọ̀ sọmọ rí àwò ẹ má fi wéra wọn owó jura wọn lọ kábíyèsí ikú babayeye àkàndé Elédùmarè ni ẹ ṣe jẹ́ àgbà fọlọ́n lára rẹ̀ ká má bàa tara rẹ̀ kọsẹ̀ apá kò kú bọ́ bá kọ̀la ni ọjọ́ kan lẹ́ra Aláàfin mú bẹ́ẹ̀ bá ti múra dáadáa ọjọ́ tí ilẹ̀ bá ti mọ́ tí wọ́n bá ti sọ̀rọ̀ Àtàndá mọ́ àbọ́jọ́ tí wọ́n bá ti ṣe kábíyèsí f'Aláàfin mọ́ ọjọ́ náà lẹ́tọ̀ọ́ rátàndá mú tẹ́ ẹ bá ń bù ẹ̀ kí ni àrókì ilé wọn ni ọ̀rọ̀ pọ̀ lórí kábíyèsí ikú babayeye nǹkan tí mo kàn fẹ́ rọ bàbá fún kábíyèsí ikú babayeye kẹ́mi yín ogun o kẹ́ ẹ pẹ́ bí pẹ́sẹ̀ pẹ́ o kẹ́ ẹ dàgbà bí àwọn àgbà kan tí wọ́n sọ mówú mọ́rùn tó jẹ títí tó déédéé òkè ní bàbá ilẹ̀ Ọ̀yọ́ ò ní yọ̀ yín lórí Àkẹ̀sán ọjà ńlá Àkẹ̀sán baálẹ̀ ọjà nílùú Ọ̀yọ́ Aláàfin ọjà náà ti ní ìṣúra yóò tó bí oṣù mélòó kan. Àkẹ̀sán we rise back Àkẹ̀sán yíyẹni káríkà kọ Ọ̀yọ́ Mèsì stadium Ọ̀yọ́ tún gbọ́ fáṣọ̀bọ̀ mi orí yàtọ̀ Àkẹ̀sán àti stadium. Mákindé ẹ dákun ẹ jẹ́ kí fọwọ́sowọ́pọ̀ ọwọ́ bẹ̀ kí dàgbàsókè ò bá lu Ọ̀yọ́ lásìkò yìí pàápàá jùlọ lórí Àkẹ̀sán baálẹ̀ ọjà ẹ jẹ́ kí ìsọwọ́sowọ́pọ̀ ẹ̀yin àti gómìnà ẹ jẹ́ kó so èso rere torí àwọn tí ń tajà ńbẹ̀ tí wọ́n ti bẹ̀ tí wọ́n fi mọ́wọ́ lu ẹnu. Bákan náà nílùú Ọ̀yọ́ àwa ò rọ́wọ́ gómìnà látàrí COVID-19 tó wà nílẹ̀ tó fẹ́ sọra rẹ̀ dé ọ̀ǹgà 14 báyìí ebi àgàjàfọ́ mẹ́kẹ́ ó ti ń ya ojúlé títí ń ṣe ẹ̀lò sáwọn èèyàn ìgbàgbọ́ wa náà sì ni pé ọ̀pá ló súnmọ́ aráàlú kábíyèsí ikú babayeye o kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹ́ ẹ̀ tó rákà kẹ́ ẹ̀ tó répo lẹ́tí ń dékà àmọ̀ pé ńgbà tẹ́ ẹ répo tán nìsín àkáwò tó rọrùn láti dín bàbá tẹ́yìn náà tó ṣe ni kábíyèsí o kẹ́ ẹ pẹ́ o kẹ́ ẹ gbó o kẹ́ ẹ dàgbà bí àwọn àgbà kan tí wọ́n sọ mówú mọ́rùn tó jẹ títí tó kù déédéé òkèèrè tọ́ mo wá fẹ́ bọ́ sínú àgbàgàdì gidi ọ̀rọ̀ mo fẹ́ bọ́ sójú agbami mo fẹ́ kọjá sí àárín kábíyèsí ikú babayeye àti King Wasiu Ayinde Marshal tẹ̀lé mi ká lọ́jẹ̀bú. ilé Ayinde kọ́ ló ní ìwọ̀n rẹ̀ báwọn Mayegun general dèmí ni Ayinde adé o ọmọ Ìjẹ̀bú Òde ọmọ èrè níwà ibi owó gbé sóòtà lè kà dákun máa fi ìwé lọ orin mi Mayegun mo ní ọmọ rí bàbá rẹ lọ èèyàn onífowó rọjà kórè mọ ọmọ pé mo mọlé àwọn bàbá rẹ nìjẹ̀bú lẹ ọmọ èrè níwà ọmọ ọlọ́pẹ kan gẹ́gẹ́ tí rẹ́gẹ́ lómi jẹ́ Àyìndé lọmọ ọlọ́pẹ kan gẹ́gẹ́ tí rẹ́gẹ́ ọ̀pẹ tí ò kúrú kò gùn ju ìwọ̀n fọwọ́ mọ̀ gbalẹ̀ gẹ́rẹ́gẹ́ mẹ́fà ní sùjẹ̀bú
èjì jíjẹ èjì àjẹ wọn ló lòsà tí wọ́n fi méjì tó kù bọ òsà tí ó léyìn lẹ́ẹ̀fi méjì tó kù bọ ẹ̀yin lọmọ olóòsà kò léyìn tí Jésù tiẹ̀ lálọ ọmọ pé nínú ilé àwọn bàbá ẹ̀yin la ní tóyìnbó nílé bàbá yín láṣẹ òyìnbó láṣẹ ẹ̀yin la fọwọ́ bí ẹni fọwọ́ ọmọ ìwé lọ jìnnà àìdè burú àìsí bàbá ọmọ sẹ́ndì owó sí ọ ìwọ́n lè mọ bèrè àkáàtì nọ́mbà rẹ wá àìdè wọn burú gan Chief Mayegun Alhaji King Wasiu Ayinde Masha Kwam Mayegun in general Mayegun ilẹ̀ Yorùbá àtẹni tó fẹ́ àtẹni tó kọ̀ ṣebó Olúwa ọba ló dirí ẹwà fákòkò tó lógbe lórí èèyàn kò ní kẹyẹlé ọmọ lẹ́gbẹ̀ẹ́ ẹ wo mo fẹ́ kọjá lọ sọ́dọ̀ Alhaji Wasiu Ayinde ìgbà tí mo ṣe program kan níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn tí mo pe àkọlé rẹ̀ ní Who's at Fault mo sọ̀rọ̀ kan bẹ̀ àwọn èèyàn ni wọ́n wá ràn mí létí pé mi ò conclude lórí ẹ̀ tí mo ní nǹkan mẹ́ta ni Ọlọ́run fún Alhaji Wasiu Ayinde tó yẹ kó máa dúpẹ́ lé lórí ojoojúmọ́ tọ́lọ́run ò fún ní fújì kankan bí mo ṣe kéré tó pẹ̀lú ọjọ́ orí mi yìí láti 1984 tálàjì Wasiu Ayinde tó ti ṣe tàlà 84 ni mo ti máa gbọ́ orin Wasiu Ayinde tí bàbá sì ń relevant ìdàkókò yìí orí àkọ́kọ́ ni o wàláhì kò wọ́pọ̀ ní orí Ọlọ́run ẹsẹ̀ yẹn lé ní ẹlẹ́lẹ́kejì ń bẹ̀ kò sólórin tó wáyé káwa tó dáyé àbólórin tó wáyé ńgbà tá a dáyé tán tí wọ́n ní rival Yusuf Ọlátúnjí Haruna Zola bá àti ẹ̀gbọ́njú bá wọn agbọ́njú bá ìrìn àjò ayé wọn wọ́n jọ ṣe ni wọ́n dẹ̀ jọ ṣe orogún ni Alhaji Síkírù Àyìndé Barrister àtàlájì Kọ̀lẹ́ntì Àyìnlá a lè sọ díẹ̀ nípa ìtàn wọn. Ìgbà yẹn Alhaji Dr. Síkírù Àyìndé Barrister àtàlájì Kọ̀lẹ́ntì ni wọ́n jọ jogbo ara wọn gbà ẹ̀yìn ti gbàgbé nígbà tàlájì Barrister àtọkọ nìkan tó ní Ògúnládé bàbá ti rí wọn làwọn ń gbọ́n wọn lé àwa ò mọ wọn lélédè méjì àsáwọn rẹsù ni wọ́n mọ̀ jẹ́ o àwọn àfibí sólò Ọlọ́run ló mọ̀ lè dá o Ọlọ́run ló mọ̀ lè dá ọba àdákẹ́dájọ́ Ògúnládé Barrister kí n gbà náà nígbà Kọ̀lẹ́ntì ọwọ́ studio táwọn ó sì ti wọn àná kọrin pé Sokoti olórin èwo ló kàn ẹ́ k'Ògúnládé Sokoti olórin èwo ló kàn ẹ́ k'Ògúnládé sọgbọ́n lẹ́sàn gbẹ́nu dání kì í sọ̀rọ̀ ẹ àyọnu sọ ń dà ẹ́ láàmú tọ̀nà wẹ́bí Àlàbí lónìí jẹ́nẹ̀ra ẹ̀jẹ̀ sin ẹ̀bá sẹnu yín ní dẹ́ńgẹ̀ ẹ rọra bí ẹ ṣe yọ kí ní ìsira wọn. ẹ bá ti jù báyìí rẹ́kọ̀dù tí Alhaji Kọ̀lẹ́ntì ọba sí báyìí wọ́n reply wọn ni èyí tí Barrister náà bá sí báyìí yóò dá padà ni wọ́n jọ ṣe orogún ni títí kí Ọlọ́run tó sọ pé àkókò tó fún ẹnìkan ó yá ìwọ náà fúnra rẹ̀ gbé ẹnìkan sẹ́gbẹ̀ẹ́ Wasiu Ayinde nínú olórin kò sí ìwọ náà mọ̀ pé òsì Alhaji náà mọ̀ pé kò sí ìfẹ́ Ọlọ́run ni wàláhì ìfẹ́ Ọlọ́run ni ìgbà tó wá tó àkókò kan tẹ ṣeré dákòókò kan ẹ wá rántí orin kan tẹ kọ pé Nàìjíríà nìbàdàn Giant of Africa o wọ́n fàyìndé wá sí ìjọba orin tó rádé tó wà lórí mi o ọba fújì ni mo jẹ ọgbọ́njì lọ́lọ́mọ Yusuf Àyìndé adé bàbá kọ́lá ọ̀lẹ́mì Kọ́lìntì Àyìnlá adé bàbá ọba. òkò tó ń gbà náà àwọn méjèèjì ò tí ì fadé lẹ ẹ̀yìn lẹ páàkì wọn wọ́n dẹ̀ gbà fọ́lọ́run látara yín torí wọ́n mọ̀ wípé sẹ́ríkì gómọ̀ sànmọ́nì gómọ̀ ni ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni àsìkò tí yín lóde wọ́n dẹ̀ gbà fún yín àmọ́jọ́ ọ̀pẹ́ ìpàdé òjìnà wọ́n fara mọ́ bàbá ọba nígbà tó tákòókò kan lólórin kan bá ó ti kọ́kọ́ sọ̀rọ̀ síwájú ó ní wọ́n gbọ́ olú ayé mi bàbá ṣèkì náà ó tí òye mi tẹ́lẹ̀ tí wá padà yé mi pé bọ́ba kan ò bá kú ọba kan ò lè jẹ bó ṣe wù kọ́mọdé kan kó tètè jí tó bó jí dóko oko ló máa bá wọn kùkù tẹ o bó fẹ́ bọ́kọ̀ bọ́mọdé gbọ́ngbọ́n kúkú agbọ́ngbọ́n rírì mọ́lẹ̀ ò jàre ó ti sọ bẹ́ẹ̀ ó sì kọrin gbogbo àwọn èèyàn lódùn wàláì àwọn èèyàn gbọ́ èmi gán gbọ́ ọmọ ní orí ìdú ọmọ lọ́kọrin tó dùn wá àfi bó ṣe yílù padà tó lọ sọ orin di part 2. Àyìndé Wasiu mi o arábàmbí ọba ló ń porí ọba o ọba fújì Àyìndé ọba orin lòṣùpá síbẹ̀síbẹ̀ ọba kí gbogbo lé o ọba òbẹ́ni kọjá ọba kí gbogbo lé. ó sì lẹ́tẹ̀ẹ́ ohun tí ẹ ṣe kí ni ohun páàkì gbogbo yìí sẹ́gbẹ̀ẹ́ kan. I thank God because ọ̀pọ̀lọpọ̀ ó máa wò wípé tí àwọn bá ti jẹ ọba ó ti dópin oyè ń jíjẹ torí ẹni ó jẹ odidi màálù ni
ó ti dópin ẹran jíjẹ orí màálù tọ́mẹ́kẹ́ mu gàrí bàbá ní kọ́ ló lè ìṣe nígbà but I thank God ẹ̀ ń ya yọba torí níjọ́ náà lọ́nbẹ̀ẹ́ ṣe kọrin tán ẹ wá ní gbogbo ní fújì nílẹ̀ yìí o ìyá kárí ò gbọ́ làhàn o adé tó wà lórí mi ọba fújì ni mo jẹ́ èrè náà ló kárí Alhaji Saheed Òṣùpá tí wọ́n fi jọba orin kò sọ̀rọ̀ lórí ìyẹn mọ́ ìyẹn ti kọjá lọ but I'm so happy pé bó ṣe sílẹ̀ ti kinní yẹn tí ẹ dákun tó ẹgbẹ́ yìí náà bá ń ṣiṣẹ́ kan tí Alhaji Wasiu Ayinde ọba gbé ọwọ́ tí wọ́n ń gbé torí wọ́n ti nọ́ọ̀sì Mayegun bọ̀ ọjọ́ ti pẹ́ tí wọ́n ti mọ̀ pé àwọn ní Mayegun àṣírí tó wá wà ń bẹ̀rẹ̀ ọdún 10 sí 11 rè Alhaji Wasiu Ayinde ti ń pòrí inú ààfin torí pé wọ́n fẹ́ jẹ Mayegun tẹ́ bá ní wọn deserve ẹ jẹ́ ká jọ ṣe analysis kẹ́lì bá mọ̀ pé ó deserve gbogbo ń tà ń pè ní amúlùdùn wọn Mayegun ni àwa òṣèré orí ìtàgé bá ṣe wà yìí amúlùdùn ni wá a lè jẹ Mayegun ó lè di lọ́la ní ìsìnkú wọn pé kí wọ́n á jẹ ààrẹ atúnlùtò bí wọ́n ṣe ń ṣe analysis bí mo pé ẹja ṣe kádà sàṣẹrò fàṣẹrò wọ́n lè pé kí wọ́n á jẹ ààrẹ amúlùdùn ẹ pè mí sáà pálàfin bá pè mí máa lọ bọ́ọ̀ ní bá pè mí àmì ìdìbò lè joyè wọn bọ̀táìsà ó ní dot màá mọ̀ gba sálárì sà torí mo mọ condition mi ìyìn lè joyè láì gba sálárì kódà ń gba wardrobe allowance ń gba wife allowance ń gba àwọn ọmọ allowance kẹ́lẹ́ mọ̀ pé ó ní pẹ̀lú PAC ní olóòjẹ́ gbákejì ààrẹ amúlùdùn oyè tẹ́ bá fún mi kò tí ì ti ń tó burú jù bẹ́ẹ̀ táàrí Alhaji Wasiu Ayinde tí wọ́n bá jẹ Mayegun kì í ṣe pé bóyá ìdílé kan ìní ń jẹ oyè yìí nílẹ̀ Yorùbá kì í ṣe pé ìlú kan ìní ń jẹ oyè yìí nílẹ̀ Yorùbá kì í ṣe pé ọba aládé kan ìní ń jẹ oyè Mayegun nílẹ̀ Yorùbá Alhaji Wasiu Ayinde ti ṣiṣẹ́ lẹ̀ wọ́n ti ṣiṣẹ́ gan débi tó lápẹ̀rẹ̀ kó tó di pé wọ́n wò pé ó tọ́ sí Mayegun mo mọ̀ pé kì í ṣe pé Mayegun yìí náà ló tóbi tó bẹ́ẹ̀ ìlú yìí náà la wà tó lórin kan ti jẹ àpésìn ìlú yìí náà la wà tó lórin kan ti jẹ ọ̀gá ńlá tí ọ̀mẹ́jọ dání pọ̀ bóyá ibi tí wọ́n ti jẹ́ torí kò sí bẹ́yìn ó ṣe joyè láàfin Ọ̀yọ́ ẹni bá ti joyè láàfin Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá ló ti joyè bẹ́yìn bá joyè láàfin Ọọ̀ni of Ifẹ̀ bàbá kádé ó pẹ́ lórí o ilẹ̀ Yorùbá ló joyè lé lórí gbogbo tí ń jẹ́ ọba tó jọmọ Odùduwà bẹ́yìn bá lọ joyè ńbẹ̀ ó ti joyè lórí Yorùbá ni torí pé àwọn ọmọ Odùduwà àwọn ni wọ́n nílẹ̀ Yorùbá Bọ́lá Wasiu Ayinde ó ṣe tó bó kékeré ó ṣe kàn tó náà lọ́rọ̀ rẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde nǹkan tí mo wá fẹ́ sọ fún yín rèé sẹ́rí ẹni tọ́lọ́run bá gbéga tí bá ń jà ọmọ Ọlọ́run ló mú gan ni o ọlá yín ti ga ẹ ní ẹnì kankan tí wọ́n lè gbésẹ̀gbẹ̀ rẹ̀ ẹ wá ń relevant ní jojoojúmọ́ nínú ayé Alhaji Wasiu Ayinde ẹ wá withdraw ẹ wá ń kọrin èmi ò mọ̀ gbà tẹ́ bẹ̀rẹ̀ eré o ṣùgbọ́n mo lè sáà pé ok láti 1984 mo gbọ́ tàlà 84 mo ṣàgbọ́ èyí ń sáà ní déètì ẹ ò bó ní rìsíìtì 84 ẹ wá ń relevant látàkókò yẹn dì sí olórin kan dẹ̀ kọrin ó ní irọ́ tí ó jọ mí o Ọlọ́run má jẹ́ kán pamọ́ mi ẹ̀yin gangan fúnra yẹn wá fura àwọn ìrìn àjò wo lẹ̀ ń rìn tó fi jẹ́ pé irú allegation tán fi ń kàn yín yẹn wọ́n fi ń kàn yín àwọn Yorùbá wọn burú nínú ọ̀rọ̀ wọn ní tí Yorùbá rìnrìn bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ wọn ní fèkùrọ̀ lọ bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wípé ṣáláńgá ni wọ́n fẹ́ sọ di kànga impossibility ó máa le díẹ̀ ẹ tí ẹ lè sọ kànga ẹ lè sọ di ṣáláńgá ṣùgbọ́n pé ẹ fẹ́ sọ ṣáláńgá di kànga ìyẹn máa le díẹ̀ Alhaji Wasiu Ayinde masha èèyàn ń rìn kórí ó mọ́ mi ṣùgbọ́n nínú ayé lẹ́nu pẹ̀lú gbogbo orí tọ́lọ̀ sí fún yín àwọn nǹkan kan bẹ tó yẹ pé tẹ bá rí ẹ máa ṣe bí ipẹ́ rí tẹ bá gbọ́ ẹ máa ṣe bí ipẹ́ ẹ̀gbọ́ tẹ bá sọ ẹ máa ṣe bí ipẹ́ ẹ̀sọ́ torí pé ẹ ti wà nípò àgbà ẹ ti di grandpa ìrìn àjò yín nínú ayé ẹ̀dá kan àkàndá ẹ̀dá nínú olórin nìyí ẹ ṣe déédé láàrin àwọn onífújì kéékèèké ẹ ṣe déédé láàrin àwọn onífújì tẹ ẹjọ jẹgbẹ́ tọ́lọ́run gbàdúrà yín jù wọ́n lọ ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n ti ara yín dìde ẹ jẹ́ kí àdúrà yín ó gbà látara ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàápàá jùlọ lákòókò tẹ́ jẹ Mayegun yìí ẹ ṣe àwọn nǹkan kan tó máa yàtọ̀ sí ìtẹ́ tí ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ẹ má jẹ́ ó jẹ́ pé dressing code yín nìkan ló máa yàtọ̀ o torí láwọn ìgbà tẹ́mi ti mọ̀ ìtẹ́ ti jẹ Mayegun ní tí mo kàn observe náà ni pé dressing code yín ó yàtọ̀ mo rẹ́ nìkan tó ṣe skit tó ní ọ̀run rẹ̀ o kí ló kọ ọkùnrin elégbòogi tó kù ọkọ̀ olóyún pé ọkọ̀ olóyún àtọkọ̀ olóyún bá ń bẹ ni yóò ti bá wa solution sí coronavirus kódà pé kò ní rí wọ́n ti bu iyì àtẹ̀yẹ fún
àsìkò tẹ́yìn náà wá jẹ Mayegun yìí ẹ jẹ́ káyé ogun lásìkò tiyín ẹ ṣe àwọn nǹkan mèremère tí Mayegun fi hàn lára yín tó jẹ́ pé oyè Mayegun nílẹ̀ Yorùbá yóò di ohun àmúpìtàn rere pé tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ dògbó tẹ́ ẹ rí bí àgbáre tẹ́ ẹ fọwọ́ pawú tẹ́ ẹ fèrègì jóbe wọn ò tún lè máa sọ pé ẹ wo èmi náà fẹ́ jẹ Mayegun kò í ṣe pé Jẹ̀bú nìkan wọn ti lè jẹ ẹ jẹ́ kẹ́lòmíì náà tún jẹ ń bàdàn ẹ jẹ́ kẹ́lòmíì náà jẹ lọ́yọ̀ọ́ látàrí pàtàkùntàkùn gbogbo àwa tá a bá jẹ́ amúlùúdùn láyé la lẹ́tọ̀ọ́ sí oyè tó bá jẹ́ oyè ìlú ẹ má máa rí olórin tàbí ní tíátà tàbí journalist ibùdó tó fi mọ́ ọlọ́pàá ẹ jẹ́ má jẹ́ ká máa rí wọn bí ẹni tí wọn kì í ṣe ara wa mọ́ nǹkan kan náà jọ ni gbogbo wa ara kankan náà ni wa ẹ imagine Fúnkẹ́ Akíndélé ló ṣe birthday yẹn wọ́n lọ mú àìmọye tó ṣe birthday tí ò lórúkọ tí gọ́ọ̀mẹ̀ntì ò gbọ́ wọ́n fi fún ní fame náà ni wọ́n fi fún lórúkọ sí ni wọ́n fi fún lórúkọ sí mo rọ gbogbo àwa tí a rò pé ẹni tí ò jẹ́ kí n lè blame àwọn bloggers ẹnìkan ti comment sábẹ́ ọ̀rọ̀ mi wọ́n ní iṣẹ́ ajé tí wọ́n ní wọ́n ń ṣe ẹ̀kẹ́ pamọ́sẹ́ o àtọkọ́ ọba àtàdá ọba ìkọ̀ọ̀kan ò ní sáyín lẹ́sẹ̀ o ìṣeré orí ìtàgé lèmi tó yé mi sí ẹni mò ń sọ lẹ́yìn pé tó bá jẹ́ ẹ̀tọ́ báyìí kì í ṣe báyìí tó bá jẹ́ ẹ̀tọ́ báyìí kì í ṣe báyìí ẹ̀rí pé mo wá sọ pé àṣírí tí ń bẹ láàrin Mayegun àti kábíyèsí kú babayeye ọ̀nà jìn kan mo ní Alhaji Wasiu Ayinde ọdún 11 rè tí wọ́n ti ń wá sí ààfin Ọ̀yọ́ àwọn àti bàbá wa kábíyèsí ọ̀sọ́lọ̀ tí wọ́n ti ń wá sí ààfin Ọ̀yọ́ àti àpèsìn fújì Alhaji Táyé Àkàndé Adébísí tí wọ́n ti ń wá láti wá gba oyè Mayegun láti ìgbà tí wọ́n ti ń wá kò síjọ́ kan rí tálàfin yọjú sí wọn tí bàbá bá lóun bọ̀ bàbá ò ní yọjú sí wọn kì í ṣe Alhaji Wasiu Ayinde fowó ra oyè ìgbà tí àkókò tó táwọn tí wọ́n ní àṣẹ tí wọ́n fún bàbá láṣẹ pé ẹni báyìí ló yẹ àkókò báyìí ní kẹfì ṣe ìgbà náà ni wọ́n tó pè kì í ṣe pé Wasiu Ayinde lọ padà wá níjọ́ tí wọ́n lọ pa Alhaji Wasiu Ayinde tí wọ́n lọ fún ní lẹ́tà níjọ́ náà ni ọmọ wọn tó kú ó pé 3 years ìjọ gbogbo ọdọọdún náà dẹ̀ máa rántí ọmọ yìí tó pé Alhaji Wasiu Ayinde ò ní jáde kò ní bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn gbọ́ pé oníṣẹ́ kábíyèsí kú babayeye látọ̀yọ́ ni wọ́n ní láti yọjú síbẹ̀ wọ́n wá fún wọn ní lẹ́tà yẹn inú wọn wá dùn níjọ́ náà ó wá pa ìbànújẹ́ ó bomi sí ìbànújẹ́ tó wà lọ́kàn wọn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn owó lọ àpàdé yìí lọ́nà ṣídélé bí wọ́n ṣe nọ́ọ̀sì Mayegun nìyẹn títí tó fi tó àkókò kí ló ní gbáǹtà táláwo èló Alhaji Wasiu Ayinde fẹ́ fún kábíyèsí kú babayeye lórí oyè Mayegun ṣùgbọ́n ẹ gbà pé ẹnìkan wà lókè o tó ń darí ayé tó sì kó sínú kálukú wa tá a fi ṣe nǹkan tá à ń ṣe kì í ṣe pé everybody kan lè ṣe nǹkan tó bá wù anyhow a lè ṣe nǹkan kan kí mọ̀ Ọlọ́run ọba ṣẹ̀dá ayé kó mọ̀ nípa ẹ̀ tá a bá wá wò dáadáa náà ju gbogbo ẹ̀ lọ tá a bá lórí kí àwọn ọba lè bú wọn pàápàá jùlọ Aláàfin Ọ̀yọ́ tá a bá ní ká bú àtàndá aborí ẹ mú dáràn jẹ mímú ni àti mú pọ̀ òkè rẹ̀ náà ni ẹ̀rìn gàgé ni kí wá ṣe pé ká fi máa bẹnu àtẹ́ torí pé téèyàn bá bẹnu àtẹ́ lu ọba ò mọ̀ ga ẹni tí bẹnu àtẹ́ lu ọba yóò sì máa wálẹ̀ ṣùgbọ́n kò pé ká má bá wọn sòdodo ọ̀rọ̀ ọmọ bíbí Ọ̀yọ́ Aláàfin ni mi ò ẹ̀rí gbígbà lọ́rọ̀ dojú ẹ̀ mo gbà ibì kan kù díẹ̀ káàtó Àkẹsán ni baálé ọjà tí mo rí kó tiẹ̀ kó látọ̀sí tí ìtọ́jú ò tí ì débẹ̀ ẹ̀rí pé mo yabẹ̀ mo sọ fún bàbá kábíyèsí kú babayeye wọ́n máa ń wo program mi mo mọ̀ pé wọ́n máa gbọ́ àwọn yóò sì máa retí nǹkan kan lórí Àkẹsán baálé ọjà yẹn mo sì mọ̀ pé láìpẹ́ láì jìnnà mo mọ̀ pé bàbá ó ṣe mo mọ̀ pé wọ́n ó ṣe pẹ̀lú gómìnà wa ẹnjìnìà Ṣèyí Mákindé gómìnà olóríire gómìnà dùnú gómìnà fọkànbalẹ̀ agbára Ọlọ́run ọkọ ọba àdá ọba kò ní ṣàyín lẹ́sẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ká kúrò lórí ọ̀rọ̀ Mayegun ẹ jẹ́ kí kálukú ó bọ́ sórí ọ̀rọ̀ báyé tiẹ̀ náà ó ṣe gún ẹ jẹ́ kí kálukú ó bọ́ sórí ọ̀rọ̀ báyé rẹ̀ ó ṣe tòrò Alhaji Wasiu Ayinde oore tọ́lọ́ ń ṣe fún wọn ó ti bí wọn ò jẹ Mayegun Ọlọ́run ti gbàdúrà rẹ̀ kò pé ọmọ kọrin mọ́ bí wọ́n jẹ Mayegun kò pé ọmọ kọrin mọ́ wọ́n ti jẹ̀yún nù ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ Alhaji Wasiu Ayinde ibi tẹ́ ẹ bá ń gbà tepo ti ń yíyín lásọ ẹ sọ fún elépo yín kò ṣọ́ra fún oníyànjú o ẹ wá sọ fálásọ funfun yín kò náà ṣọ́ra fún elépo pupa o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kele kálásọ funfun yín kò ṣọ́ra fún elépo pupa
torí pé bí odò ọba béèyàn bá dáni lóko tí wọn ò jẹ́ ọ jẹun tó dáni lódò tí wọn ò jẹ́ ọ wẹ̀kọ̀ yẹ kí ẹni bí òtún délé kọ́ máa bára lé pé sẹ́ẹ̀gbèrin àbẹ́ ẹ̀gbèrin bóni ọba fún tọ̀lẹ̀ kí tọ̀wọ̀n fún ní ìgbé ẹ̀fọ́rin lẹ̀ ṣùgbọ́n tí mò ń sọ ni wípé àwọn ìrìn àjò tẹ́ bá mọ̀ pẹ́ rìn torí pé yóò mọ ní nǹkan kan tí wọ́n mọ̀ rí tí wọ́n fi mọ̀ rò pé Wasiu Ayinde ló ṣe lé Wasiu Ayinde ló ṣe lé kò lè ṣe báyìí kò lè ṣe báyìí kò lè ṣe báyìí olóṣèlú nìyí ẹ ti kú olólórin lásán ẹ ti di ìlú ẹ ti dàpé sìn ẹ ti dàpé bọ ẹ ti dẹni tí gbogbo ojú wò ẹ ti dẹni tí gbogbo ayé fojú sí lára gẹ́gẹ́ bí ẹgbẹ́ mùsùlùmí ẹ mọ̀jì ò jẹ́ pé dírẹ́sì kò dín nìkan ní ó change ẹ jẹ́ káwọn nǹkan kan change lára yín torí pé ọmọ rọpò àní òtò bàbá ṣé bàbá sòpà kan tiẹ̀ ní ipò tẹ́ délé ní ipò àgbà ní ipò ẹni iwájú ní ipò ẹni ẹ̀yẹ ní ẹ sì ti maintain ẹ̀ bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ agbára Ọlọ́run gbogbo ayé ò ní kọ yín lẹ́sẹ̀ o ẹ̀ ní sìkọ̀ ẹ̀ ní sìjẹ́ o ẹ̀ ní sìmọ̀ òkú bàbá wa kábíyèsí kó bàbá yèyé láìpẹ́ láì jìnà mo fẹ́ ṣètò pẹ̀lú kábíyèsí ọba Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ Òkòtó mo sì jájọ dífẹ̀ lẹ́sẹ̀ kan. kájọ délé Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jalè adé ogúngúlú sọ mo ní ọmọ rí bàbá rẹ lọ ẹ rántí pé olórí ayé ni wọ́n yé ní ní àbúté ní ọmọ aṣọ ògbìnà ó yá jẹ́ wọn bọ̀ nílé àwọn bàbá tẹ̀yìn ní àbúníyàn ọmọ nílùú kan bàbá ti bá pẹ̀lú ọmọ nílùú kan bàbá ti bá ọmọ nílùú kan ìlú kan tí wọ́n fà wọ ẹkùn ṣe léyìn akétépe tí èrè. Ọlọ́run méjì bá bọ̀ ránṣẹ́ sí ọ wọ́n àfẹsẹ̀ kan dé ààfin bàbá wa kábíyèsí ọ̀nìrìsà àgbọ́dọ̀ débẹ̀ ṣe wá rí àárìnrìn àjò bó ṣe yẹ káàrin gbogbo ẹ̀ láàyàn nànà àfẹ́ tú àwọn nǹkan kan kí a fẹ́ gbìyànjú ni kì í ṣe irú wa akérésẹ́ ni ó lè so ìran Yorùbá papọ̀ akérésẹ́ni tó lè sọ pé ẹnu Yorùbá gbọ́dọ̀ kò ń bì níjọ́ wọn bá kàdákà ń bímọ ṣùgbọ́n tó ìgbìyànjú làwa náà fẹ́ ṣe kì í ṣe tìjà kì í ṣe tìkọ̀kọ̀ ṣùgbọ́n àwọn ìtàn kan tí ń dorí kodò tẹ́ǹsì gbé tá à ń gbé síra wọn tí ọ̀jọ́ra wọn àjọ tanná wò ó àjọ rí a sì sọ lórí ètò àní sáláì mọ́dọ̀dọ̀ bàbá wa kábíyèsí Ṣéhù Olúwo tìlú Ìwó báńkì bàbá. mo fẹ́ dé ló ọba Adékọ́lá tẹ̀lú mẹ́rẹ̀ ìwọ ní onílẹ̀kùn tí ó ní kọ́kọ́rọ́ ẹ̀wú wẹ́wẹ́ wọ́n fi délé dáwọn bàbá ẹ̀yìn àgbẹ̀ ni wọ́n mọ̀ ló láti sá kẹ́kẹ́ àgbẹ̀ ni wọ́n mọ̀ ló láti bá bàjá àgbẹ̀ ni wọ́n mọ̀ ló láti wakọ̀ abẹ́dìdì sẹ́nu abẹ́ jẹ́jẹ́jọ́ mọ̀ ló láti fẹ́ jẹ̀wẹ̀ èròjì ní àgbẹ̀ bọ́ ọba ti dòdò ọba kó o dúró ojú oró wọn jẹ́sẹ̀ yẹ ó tó mi ìrọ̀kẹ́rẹ́ ó jẹ́ kó mi bá ó tó rò omi bàbá tó rò kí lábárí mú bọ̀ bá kárí mú bọ̀ ọ̀sùn kárí mú bá jagun tẹ́rẹ́ etí iye mọ́já kárí mú bọ̀ ọ̀sà méjèèjì etí rẹ̀ etí bẹ́ẹ̀ ni pẹ́kun pópó tí kì í jẹ yẹn tó yẹ pé wọ́n jẹ́ ẹ̀kọ́ balẹ̀ bá ti lé ogun ni wọ́n tọrọ. kárí ọmọ ìyá mi ní wọ́ọ̀tì ṣẹ̀kẹ̀rẹ̀ èròde ìbànújẹ́ òní èròde ìbànújẹ́ bó ṣe jẹ́nu lórí ètò bá ṣe máa tó lọ́lọ́kan ọ̀jọ̀kan náà a máa wọnú ibì kọ̀ọ̀kan lọ a máa jáde a máa wọnú ibì kọ̀ọ̀kan lọ a máa jáde tó oníyan ṣe ọlọ́bẹ̀ sí àwa tá a jiyàn jọkà náà ẹ ṣe ẹ̀kọ́ àìbínú mo kí gbogbo ẹ̀yin fans mi ẹ̀yin olólùfẹ́ mi lórí Facebook ẹ̀yin olólùfẹ́ mi ní YouTube ẹ̀yin olólùfẹ́ mi lórí Instagram kò sí wàhálà lágbára Ọlọ́run àwa láàmú wá ẹ̀yin náà làwa náà ṣe mọ̀ bá ẹ tètè lọ ṣe kí ni o ẹ lọ subscribe sórí Àtìbà TV channel ní YouTube ká lè jọ máa ṣe kí ni ká lè jọ máa gbádùn ara wa gbogbo àwọn sinimá mi lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo wọn náà la máa kó síbẹ̀ ẹ mọ̀ kó sì rí orí ìtàgé ni mí ṣùgbọ́n gbogbo alájọ lọ́dún dé báyìí tá a bá lè dára wa lára yá títẹ́ là ń tẹ́ látòrí sinimá mi Alága Àjàǹbàdàn Òjó Abésùpínlẹ̀ ṣẹ́ẹ̀ tí wo Òjó Abésùpínlẹ̀ tẹ́lẹ̀ bá ti wo ìran yín dé kan o bẹ́ẹ̀ náà ni àwọn sinimá wa kan ń bọ̀ lọ́nà tó láàmìlàaka tó gbóyin tó gbórígì tó yẹ pé ẹkú ń bẹ àwa la ni Selima back to school àwa la ní ìyàwó currency ńkọ́ ara àwọn sinimá wa náà ni wọ́n ń bọ̀ lọ́nà bákan náà Mayegun gẹ́sẹ̀ Mayegun ti Wasiu Ayinde o Mayegun àkọ́kọ́ sinimá látọwọ́ mi náà ni ọmọ yín Òjó Àjàǹbàdàn Òjó Abésùpínlẹ̀ ẹ lọ wo Sọlá pé ẹrù jẹ̀jẹ̀ Àdàbà wo mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé ilẹ̀ pọ̀ ilẹ̀ kún ẹ lọ wo gbogbo sinimá wa ẹ̀yin sá lọ subscribe sórí Àtìbà TV channel ẹ lọ subscribe sórí Àtìbà TV channel tí bá ti subscribe síbẹ̀ gbogbo àwọn kinní lè máa rí àwàdà lóríṣiríṣi ẹ rí mi Òjó gangan ẹ rí mi bí mo ṣe ń jẹ́ Òjó
comment èèyàn kan comment bí àwọn ọ̀gbẹ́yìn comedian ẹ̀yin náà mọ̀ sí nǹkan tó lọ́pọ̀ lórí mi náà bá sùn nìkan làwọn serious ìgbà látò serious bíi tọ́kì nù páálí ṣùgbọ́n tá a bá ti wà lórí eré àti wà lórí agbágbé nu kò sára tá a lè dá torí pé sí ọlọ́run fi rán ni sí ọlọ́run fi rán bí ọba mọ gítà tí ọmọ epo tà èyí tó bá mọ̀ ṣe ọ̀yọ́ tẹ̀ra mọ́ ni tó òkòtó ọ̀yọ́ dé kí ẹ. àgbẹ̀ṣetá àgbèrè ìlú dàrú. onírìn mi náà ń káàkiri. ọjọ́ àfẹsùnwé ọjà ọ̀dàjà ń dájọ́ ọjọ́ ìrajà nígbà jọjọjà dájọ́ ọjọ́ ìrajà lè ṣe ẹlẹ́rìn. ara ẹlẹ́rìn àti lọ́jà bá sọ̀rọ̀ rántí pé bí bàbá yín bá ń bóbi sùn àwọn gbà wọn lè yọ. ọmọ yìí ó orí mi kàkẹ́ ẹ wo dágbére. ó yẹ jẹ́ ìmọ̀rẹ́lẹ́ àwọn bàbá bẹ́ẹ̀ mọ mi bẹ́ẹ̀ ń gbọ́ ẹnu mi bẹ́ẹ̀ bá ti dòde ọyọ́ ọ̀lẹ́ ẹ̀ lọ bèrè ọmọ tí ń fẹnu kọrin bẹ́ẹ̀ mọ mi bẹ́ẹ̀ bá ti dòde ọyọ́ ọ̀lẹ́ ẹ̀ lọ bèrè ọmọ tí ń kọrin fọ́ba mẹ̀bí kọ́ ẹlẹ́rìí mi lẹ̀ ń gbọ́n fa èmi náà lò kò tó lóhùn àdùn tí gbére káyé.